oyè yan àwọn ọmọọba 22 tí wọ́n du ipò Aláàfin Ọ̀yọ́ ìyún 82 contestant. Ọ̀kan pàtàkì lára wọn ọmọọba Ismail Owóadé tó tún jẹ́ àbúrò àti mọ̀lẹ́bí fún Aláàfin Ọ̀yọ́ tuntun kábíyèsí ọba Abímbọ́lá Akeem Owóadé, ẹni tó jẹ́ ẹ̀gbọ́n fún wọn tí wọ́n jọ figagbága fún ipò náà ìyún ọmọọba Ismail Owóadé. Ó mà ti sọ̀rọ̀ síta, ó ti pariwo síta, ó ti tú àṣírí o tó sì ti gbé ọ̀rọ̀ lọ sí ilé ẹjọ́ pé wọn àgbọ́dọ̀ fi kábíyèsí tó jẹ́ mọ̀lẹ́bí àti àbúrò òun, wọn àgbọ́dọ̀ fi jẹ Aláàfin Ọ̀yọ́ ẹlẹ́kẹrìndínláàádọ́ta 46 Aláàfin Ọ̀yọ́. Ẹ rántí wípé ọjọ́ 10 oṣù kìíní ọdún tá a wà yìí ó ní Aláàfin Ọ̀yọ́ ìyún ní gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà Ṣèyí Mákindé ló kéde Aláàfin Ọ̀yọ́ tuntun lẹ́yìn ọdún méjì àti oṣù díẹ̀ tí Aláàfin Ọ̀yọ́ tó ti wàjà yan ọba Lámídì Adéyẹmí kẹta ikú àbáyẹyẹ, tó sì jẹ́ pé ọba Abímbọ́lá Akeem Owóadé tó ń gbé lórílẹ̀‐èdè Canada ìní wọ́n yàn gẹ́gẹ́ bí Aláàfin Ọ̀yọ́ tuntun. Nígbà tí ó sì fi di ọjọ́ Monday ìyún ọjọ́ 13 oṣù kínní ọdún tá a wà yìí, gómìnà Ṣèyí Mákindé ó ti gbé ọ̀pá àṣẹ lé Aláàfin tuntun lọ́wọ́, tó sì jẹ́ pé ọjọ́ 4 oṣù kẹrin ọdún tá a wà yìí ìyún the 4th of April 2025 ni wọ́n mú gẹ́gẹ́ bí ọjọ́ ayẹyẹ ìwúyè. Ṣá o, ọ̀rọ̀ ti bẹ́yìn yọ báyìí o, nígbà tí ọmọọba Ismail Owóadé tó jẹ́ ẹ̀gbọ́n fún Aláàfin Ọ̀yọ́ tuntun tó gba ilé ẹjọ́ lọ, ó gba ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀yọ́ tó wà ní ìlú Ìbàdàn lọ, ìpè wọn àgbọ́dọ̀ jẹ́ kí àbúrò òun kó di Aláàfin Ọ̀yọ́, wọn àti gbọ́dọ̀ jẹ́ kí ayẹyẹ ìwúyè ọjọ́ 4 oṣù kẹrin ọdún yìí kó wáyé. Ọmọọba Ismail Owóadé ní bí gómìnà Ṣèyí Mákindé ṣe fi àbúrò òun jẹ Aláàfin, ó ní ó lòdì sí òfin jẹ Aláàfin tọdún 2000 tọdún 1961, ìyẹn Aláàfin Ọ̀yọ́ Chieftaincy Declaration Title tó ń pè ní 1961. Nínú òfin náà ni ọmọọba Ismail Owóadé ti ní ẹni tí ó láṣẹ láti yan ọba Aláàfin Ọ̀yọ́ òun ni bàbá Ìyàjì, olóhùn ni ẹni tí yóò dífá pẹ̀lú Olúwa Aláàfin àtàwọn Ọ̀yọ́mèsì, ó ní tífá bá sì sọ ìní wọn yóò sọ fún àwọn ìjọba láti kéde ẹni tí Ifá mú. Ṣùgbọ́n ó ní gómìnà kó gba ọ̀nà yìí, ó ní gbajúgbajà babaláwo ilẹ̀ Yorùbá ni tuntun jẹ́ àwùṣe àgbáyé ìyẹn ọ̀jọ̀gbọ́n Wándé Abímbọ́lá tí kì í ṣe ẹni tó ń dífá láti yan ọba ní gómìnà Ṣèyí Mákindé lọ pé, tó sì ní ilé ìtìtakò òfin jíjẹ Aláàfin tọdún 2000 àti 1961 tó ní bàbá Ìyàjì, Olúwa Aláàfin àtàwọn Ọ̀yọ́mèsì ni wọ́n gbọ́dọ̀ dífá láti yan Aláàfin. Wọ́n wá tún ní àwọn yàtọ̀ sí gómìnà Mákindé àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, àwọn tó gbé àwọn Ọ̀yọ́mèsì náà lọ ilé ẹjọ́. Wọ́n ní nígbà táwọn náà yan ọmọọba Lukman Gbadegẹṣin gẹ́gẹ́ bí Aláàfin Ọ̀yọ́, wọ́n láwọn náà ò dífá, àwọn kàn yàn lórí ara wọn ni, nítorí pé bàbá Ìyàjì tó yẹ kó dífá wọn àjẹkùn náà mọ̀. Ọmọọba Ismail Owóadé wá tú àṣírí pé ifá gidi tí wọ́n dá tí bàbá Ìyàjì dá, ó lóun ní ifá gbé jáde pé kí òun di Aláàfin Ọ̀yọ́. Ó ní ṣùgbọ́n gómìnà Mákindé ó ti da òun fádà, tó sì lóun ò mọrú ifá tí ọ̀jọ̀gbọ́n Abímbọ́lá dá báyìí o, nítorí pé ojúlówó ifá tó fi yan Aláàfin Ọ̀yọ́ òun ni ó mú ó wá bẹ̀ ilé ẹjọ́ báyìí ìpè kí wọ́n fagilé ìyànsípò kábíyèsí ọba Abímbọ́lá Akeem Owóadé, ká má jẹ́ kí ayẹyẹ ìwúyè kó wáyé, àti pé ẹni tí àwọn Ọ̀yọ́mèsì náà tún yàn yan ọmọọba Lukman Gbadegẹṣin, wọn àgbọ́dọ̀ jẹ́ kí òun náà kó di Aláàfin bóyá lásìkò ìtàbí lọ́jọ́ iwájú, tó sì wà ní kí ilé ẹjọ́ jọ̀wọ́ kí wọ́n kéde òun gẹ́gẹ́ bí Aláàfin Ọ̀yọ́ tuntun. Ní báyìí wọn àti ìbẹ̀rẹ̀ ìgbẹ́jọ́, tó sì jẹ́ pé ilé ẹjọ́ náà kò tíì mọ ọjọ́ tí ìgbẹ́jọ́ ọ̀hún. Ṣé àwọn kankan bẹ díẹ̀ ṣe news àwa kan fẹ́ mọ̀ tọ̀rọ̀ àwọn jẹ lóko? Oyè ọba la pè, ètò wá so oyè ọba lásán, oyè Aláàfin Ọ̀yọ́. Ẹ wá expect pé kí challenges kankan máa wáyé? No. Èmi ò sẹ́rí ibi challenge tiẹ̀ ti wáyé, ibi tó gbọ́dọ̀ ti wáyé ni. Kọ́ ìlà kọ̀ ẹ̀kọ́ bá wa lójijì. Mo mọ̀ pé kò séèkì ọba, kò sì séèkì àwọn afọbajẹ.
ẹni yẹn dẹ̀ ní point. Aláìọmọba tán ní wọ́n pẹjọ́ yẹn pé àbúrò àwọn bí wọ́n gbé wọn rìn lọ́nà tó yẹ kí wọ́n gbà rìn lóòótọ́ ni wọ́n rìn bẹ́ẹ̀ torí tọmọdé bá kún yànà àwọn àgbà wọn á fìtàn balẹ̀. Ẹ rí i pé gbà tí ọ̀rọ̀ ọba yìí ṣẹlẹ̀ àwọn kan lọ gbé ìtàn kan wá wọ́n lọ wá ìtàn bí Aláàfin tó gbéṣẹ̀ bó ṣe jẹ́ bí ìrìn àjò ṣe rí láàrin àwọn Ọ̀yọ́mèsì àti gómìnà àgbà náà. 100% assurance lóòótọ́ àti lódodo ẹni tí wọn ló pẹjọ́ yìí tó jẹ́ fámílì ọba tó bá ṣe pé àwọn náà wọ́n wà fortunate ó ṣeé ṣe kí kábíyèsí ọba Òwòadé Abdulhakeem káwọn náà pẹjọ́. So ẹ má blame anybody, ẹ má rẹ́ nìkankan bí ipò ṣe di ọ̀dà sórí gbogbo òpònú ayé kọ́mọ̀ sí ipò ọba tí wọn náà bá ti fẹ́ jẹ́ tó ọba ti rẹ́ni bọ́ ọdún bóyá ipò wọn ò dáa tó ò bá rẹ́ni bẹ́ẹ̀ fa wàhálà lórí ẹ̀ ipò wọn ò dáa. So tó bá wá ṣe pé tí ẹni tọ́lọ́run kádàrá pé wọ́n lọ́ọ́ jẹ́ ọ̀rá àánú gbà ṣùgbọ́n tí ò bá ti ṣe tiẹ̀ tó wáyé pé wọn náà fẹ́ fèrú gbà bùkún ni kódà wọ́n lè má délé ẹjọ́ tọ́lọ́run èèyàn wò nípò. Àkíyèsí tèmi kan fẹ́ pa wọn lóòótọ́ àti lódodo ìnọ̀rọ̀ tẹ́nìyẹn sọ àti gbọ́ bẹ́ẹ̀. Ó ní ojúṣe olóyè kọ̀ọ̀kan ó ní ojúṣe Ọ̀yọ́mèsì láàrin àwọn Ọ̀yọ́mèsì gan ó lójúṣe kálukú níbi táwa rí tàn dé gẹ́gẹ́ bí ọmọ bíbí Ọ̀yọ́. Báṣọ̀run tó jó lórí Ọ̀yọ́mèsì wọ́n lójúṣe tiwọn nínú ipò tán fi ń fọba jẹ. Bàbá Sáàmù wọ́n ní ojúṣe tiwọn, Àgbà Akin wọ́n ní ojúṣe tiwọn, Akínnekú wọ́n lójúṣe tiwọn, Alápẹ̀ni gangan ní ojúṣe tiwọn àti gbogbo àwọn olóyè yòókù. Kálukú ló ní ojúṣe rẹ̀ kí má bàa máa gbà wá lákòókò. Kálukú ló ní impact torí pé oyè Ọ̀yọ́ especially tá bá ń sọ̀rọ̀ nípa àwọn Ọ̀yọ́mèsì àtàwọn oyè míì bí àwọn oyè Elépèsẹ̀kẹ̀ oní Alájàgbà Ọ̀nà Sókùn Bàbá Àyájì gbogbo àwọn oyè yìí ó dàbí ìgbà tí gọ́fìmẹ̀ntì bá yan kọmíṣánná tó yan mínísítà nínú ìjọba. Ẹ rí i pé minister for finance ó wà, minister for works ó wà, so minister for petroleum máa wà, minister for gbogbo tó wà bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe tó oyè Ọ̀yọ́. Kálukú ló ní ojúṣe rẹ̀ tó bá dẹ̀ ti ń tàkókò tí kálukú bá níṣẹ́ rẹ̀ lọ́wọ́ ó gbọ́dọ̀ ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Now nínú ìròrí tèmi àtàgbékalẹ̀ mi níjọ́ tí wọ́n ti ń jà láàfin Ọ̀yọ́ táwa ń gbọ́ ìtàn àkàn gbọ́ wípé wọ́n kàn mẹ́nìkan wọ́n sì fi joyè bí àdẹ̀gbẹ́jọ́ kankan lórí ẹ̀ wàhálà kò tí ì ṣẹlẹ̀ èmi ò tí ì gbọ́ sẹ́wọ̀n pé tàn la gbọ́ wọn ò jà láàfin kankan rí lójú mi èyí wọ́n ṣẹ̀ṣẹ̀ jẹ́ rèé o ṣùgbọ́n à ń tẹ̀lé tàn à ń fọ́lọ́ tàn gan-an tá a bá wá tẹ̀lé tàn ọ̀pọ̀lọpọ̀ ìlú kábíyèsí ọba Ṣàngó tí ò tí ì pẹ́ yìí ẹ mọ̀ bí wọ́n ṣe dráàgì wọn so ipò ọba ni tí ò tí ì sásọ̀ránsì pé gbogbo àwọn ọmọ ọba tí wọ́n jọ dù ú tí ò tí ì sásọ̀ránsì pé òun ó débẹ̀ èèyàn gbọ́dọ̀ bọ́lọ́hún pé nǹkan torí pé kò sí ntọ́lọ́hún ò lè ṣe àmọ́ ntọ́lọ́hún lè ṣe tí ò ní ṣe lọ́pọ̀. So a ní láti drag ṣùgbọ́n mi kàn rọ ẹ̀gbọ́n mi Ismail Owóadé ọ̀tá tó burú jù lọ́tá náà lé ayé ti lajú láyé ijọ́ ni wọ́n máa pẹ́ ní ọba bọ́ba dú ọba ò ní gbénú ìlú ẹni ọba bàbá dọba lè gbénú ìlú ní ìsìn tó bá ti mọ àwọn ara rẹ̀ tí ọba ti lépa ẹ̀mí ọba. Ẹ má bí ọ̀tá tí ò ní tán ẹ má bí sínú fámìlì
torí pé ojú méjì làwọn èèyàn máa fi wò. Tẹ́ ẹ bá bẹ́ni fa wàhálà tó bá jẹ lọ, ẹ lè má ṣọ̀rẹ́ mọ́ o. Ó lè bá fámìlì jẹ́ o, torí pé àkì ti kóòtù bọ̀ ká ṣọ̀rẹ́. Ìnínú. Ẹlẹ́lẹ̀kejì, ìgbàgbọ́ Yorùbá náà ni pé ẹni tó bá bá ọba du ọba tó yẹ ọ̀já mọ́ lọ́wọ́, ó ṣeé ṣe kó má fojú rẹ̀ wọ ọba. Ṣùgbọ́n tẹ́ ẹ bá fa wàhálà nígbà tí ẹsẹ̀ yín nìkan tẹ́ ẹ bá jókòó yín jẹ, tẹ́ ẹ gbàdájọ́ Ọlọ́run lórí ìrìn àjò yìí, ó ṣeé ṣe kẹ́ ẹ jẹ lọ nínú ayé. Oyè òṣèlú gan ní opponent. Ilé opponent rẹ̀ ti ẹ̀ pọ̀ jù, Tọ́kílẹ̀sì ọba aládé. Ẹnìkan náà ni ó sì torí àga kan náà ni èèyàn 6 lè lù, èèyàn 12 lè lù. Ṣùgbọ́n tàtí máa dún èèyàn jù ilé tó bá wá láti inú ilé. Ayé lá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 . Ṣé o mọ̀ pé tí ọ̀rẹ́ rẹ ò bá fi jọba, ìwọ fúnra ara rẹ ò ní jọrẹ́ ọba? Ẹ kíyèsáàrin yẹn. Ẹ̀yin àgbààgbà lágbúrè, ẹ̀yin àgbààgbà nídìílé ọba, èmi tí ẹ bá yín dúpẹ́. Kábíyèsí ọba Òwòadé, èmi bá yín dúpẹ́ o. Tí kéèsì bá ti rí báyìí sí wọ́n lọ sí DNA test yìí, wọ́n lè pẹ́ ìsọmọ àgbúrè. Èwo la rí rí? Èwo la ti gbọ́ rí lẹ́nu àná tá a dáyé? Jẹ́ ká lò fẹ́. Ìdàgbàsókè Ọ̀yọ́ ni ẹjẹ́ ajé ọjẹ́ wá lógún. Ẹnu ibi tó kù sí yìí, tọ́lọ́run bá sọ pé kì í ṣe ọmọ ọba Akeem Òwòadé ní ọjà láàfin Ọ̀yọ́, ọgbọ́n ràn. Wàláhì tàláhì. Àmọ́ tọ́lọ́run bá ti sọ pé yes, nobody can say no. April 4, gbàrọ̀ Ọlọ́run àtàtìlẹ́yìn Ṣèyí Mákindé, ọba ọ̀dàdé. Tọ́ba sì pọ̀ bá lọ́tọ́ sí lẹ́nu ẹ̀tàn. Ẹ ṣe ra wà yìí ń bẹ̀. Yóò sì yẹ, wọn ó sì rí ṣe tó bá sì pa àwọn lọ́lọ́ yàn. Tèmi nù. Ẹ má fọkàn sí o. Ìlú bá dá méjì tọ́ba lèmi ó ṣe o. Ìwà tún sínú àwọn sẹ́ẹ̀tì àwọn tọ́ba bá ṣe déédéé tọ́ba ni mo ṣe, tọ́ba ò bá ṣe déédéé tọ́ba ni ìrọ̀, tọ́ba ò bá ti ṣe déédéé mi ní ṣe tọ́ba o. Tọ́ba ti pa aráàlú ló ṣe déédéé, aráàlú bá ṣe tiwọn. Gbogbo ẹ̀yin tẹ́ wá ń pè mí lẹ́yìn pé gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ̀rọ̀ fífọ́ ọba, mò ń sọ̀rọ̀ fífọ́ Ṣèyí Mákindé. Kí lẹ fẹ́ kí n sọ? Ṣé n tí mò ń sọ yẹn, ṣé ẹ gbàgbọ́ iye rẹ̀ ni? Ṣé ẹ rò pé ọ̀rọ̀ ẹnu mi ni Ṣèyí Mákindé ọgbọ̀n tí ó fi yí èrò ọkàn rẹ̀ kù ni? Gómìnà mi mòfin jù mí lọ. Gómìnà mi sì rína rí ọ̀rọ̀ tá à ń sọ yìí. Gómìnà mi rína rí jù mí lọ. Point expect ni pé kí n máa sọ wípé tó ó ní bí wọ́n ṣe máa tó oyè ọba, ó ní bí wọ́n ṣe máa tó oyè ọba. Àwọn Ọ̀yọ́ Mèsì lọ ẹ̀wọ̀n ṣe báyìí. Bàbá wa bá sọ̀rọ̀ pé mo tiẹ̀ tó jọ́ ọmọ bá sọ̀rọ̀ pé èmi ó yẹ kí n máa sọ báyìí. Èmi ní sọ tẹ́ rò pé màá sọ yẹn. Torí pé ibi tí mo ríran rí dé, ibẹ̀ ni mò ń sọ ọmọ. Kì í ṣe pé àwọn Ọ̀yọ́ Mèsì kankan jáde. Mo sì rẹ́ni tó sọ pé okay, àwọn Ọ̀yọ́ Mèsì méjì tí wọ́n lọ declare ara wọn pé bye. Politics ni. Yes, politics ni. 100%. Politics ni. Tó ti yọ, Ọlọ́run náà ṣe politics. Tó bá ṣe pé Ọlọ́run ò ní ṣe politics ni, ìgbà tí tọ́lọ́run fẹ́ dá Ànábì àti Jésù yóò dá wọn sí country kankan náà. Yóò ṣe wọn ní elédè kankan náà. So àwọn kan ò ní gbé English wá, káwọn kò gbé Arabic wá. Sorry politics. Kọ́ wa lọ dáwọn Ògún àwọn Ifá, kọ́ dá wọn sílẹ̀ Yorùbá. Sọ́mọ̀ pé ibi tédè ti dàrú nù ni, ìtí ń dá wàhálà ìsìn lẹ́nu. Politics ni. Kò síbi tí wọ́n ti ṣe politics. Politics bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run, ẹ̀yin àfà, ẹ tún jáde. Àwọn wá sọ tí ń jẹ́ politics fún yín. Ìgbà tó lọ́n fẹ́ dá Ànábì Ádámà tó pe àwọn màláíkà rẹ̀, ó ní ẹ̀yin màláíkà, mo fẹ́ dá àwọn ọmọ Ádámà sórí ilẹ̀. Nígbà tó lọ́n wá fẹ́ play politics, astaghfirullah, Ọlọ́run wá dá sí inú ọgbà àlìjánnà. Sọ́lọ́run ti sọ pé ibi tó wọ́n dá sí tẹ́lẹ̀ nù. Ó wá ní èso, àkókò mọ̀, níta gbọ́ ní ọtí yẹn sọ fún àná. Wá ní èso kan, Ọlọ́run ní kó má jẹ. Èso wá lọ bẹ̀. Èso wá tan Ádámà, ọ̀tàn Éfà wá sọ fún Ádámà ọkọ rẹ̀ pé jẹ́ àjẹ́, wọ́n wá jẹ́. Ibi tí wọ́n ti sẹ́ lọ́run, Ọlọ́run wá bínú, ó wá dá wọn sórí ilẹ̀. Ibo Ọlọ́run ló wọ́n dá wọn sí tẹ́lẹ̀. Ọlọ́run ọmọ ìgbà tí sùn tán wọn. So tọ́lọ́run bá ní play politics,
Ọlọ́run mọ̀ gbà tẹ́sù ń tàn wọ́n. Ọlọ́run lágbára ju èṣù lọ tẹ́ ẹ bá nígbàgbọ́ nínú ẹ̀. So Ọlọ́run gangan fúnra ara rẹ̀ lè control èṣù kó má lágbára lórí wọn. So if anything coming like politics, mọ̀ pé politics ni báyé bá ṣe kọjú sí ibẹ̀ náà láàjọ kọjú sí. So tẹ́ ẹ bá láwọn méjì yẹn wọ́n play politics game ni. Àwọn mẹ́ta tó kù tí wọ́n jẹ́ authentic torí inú gbogbo yè méje tí wọ́n sọ yẹn àwọn 5 péré ni authentic tó jẹ́ Ọ̀yọ́mèsì àwọn 5 ni. But a ní láti máa tú wò. Èmi kàn rọ̀ yín pé tí ẹ bá ti play politics ẹni tó bá ti jẹ ẹ gbà kó jẹ lọ. Ẹni tí ò bá ti jẹ kó tètè withdraw. Tó bá fẹ́ jẹ nínú ìjọba yẹn kó tètè padà. Ṣé èèyàn kan lè wàṣà tó fẹ́ táyé ṣe? Ṣé èèyàn kan wàṣà tó fẹ́ ṣayé báyé ṣe rí? Táwọn gangan fúnra wọn àwọn mẹ́ta yẹn ṣé àwọn gangan sínú ìṣesí wọn nínú ìwàsí wọn ṣé kò ní sí politics ńbẹ̀? Ṣé bọ́n náà ṣe mú ẹni tí wọ́n mú ṣé kò sí politics ńbẹ̀? Kí ta fẹ́ mú tara wa jẹ. Ẹni tí ó tàn yìí nkúkú ọ̀wádé àjọ fojú kan ra wa rí. Gómìnà Ṣèyí Mákindé wọ́n gba 1 naira lọ́wọ́ ẹ̀ rí bí mo ṣe ń bẹ ni mò ń bẹ yìí. But tí kan bá ṣẹlẹ̀ mo máa ń ronú jìnnà bí làákàyè mi bá ṣe gbé mọ́. Ok, èyí tí ọmọọba Ismail Ọwádé fi pé ẹjọ́ pé kí wọ́n dá wọn lọ́wọ́ kọ́ kí ló dé tí olóyè bàbá Àyájì tí wọ́n sọ pé wọ́n fẹ̀tọ́ àwọn ẹ̀dùn àwọn kí wọ́n péjọba lẹ́jọ́. Èyí ṣàkéré ní nǹkan rẹ̀. Politics ní láyé ayé gangan fún rẹ̀ politics ní. Ẹ̀ẹ̀kejì ń bẹ ọmọọba amọ̀gbófin kan jò ní wọ́n lẹ́ láwọn ìgbìmọ̀ kan ẹ̀tú wọn ká bẹ́ẹ̀ àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba. Aiza àìlọ́ba ká lójó ó ní mọ̀dá tí tẹ́ fi yẹn gbìmọ̀ ẹ wò wọ́n dáadáa ẹ má jẹ́ àgbókò ẹyọ kan tá a ti ń gbọ́ látàyè kábíyèsí Adéyẹmí. Ibi táláàfin Adéyẹmí dá sí pọ̀ ju ibi tí ò dá sí lọ. Àwọn ọlọ̀tẹ̀ ni wọ́n rí ibi tí ò dá sí. Ojú ọ̀tẹ̀ ni wọ́n fi ń wò wá Aláàfin ni. Aláàfin àná ojú ọ̀tẹ̀ ni wọ́n fi ń wò wá rẹ̀. Èmi ò pọ̀ dáa tán o torí ọ̀sẹ̀ dàtọ̀ dáa tán nu ayé. Ṣùgbọ́n àwọn wo làwọn àwọn kọmitì náà ni. Àwọn wo ni wọ́n kó wàhálà bá ju Ọ̀yọ́ àwọn kọmitì yẹn náà ni. Aláàfin ò ní kú Aláàfin ò ní dóde àárọ̀ gbá mi ti lè mọ̀ àwọn náà wọ́n sì mọ̀ sọ pé Aláàfin ti wá bí gbogbo àlọ́ kó pankẹ́rẹ́ náà yàn ojú ti la ó bẹ́ẹ̀ nǹkan kó pankẹ́rẹ́ kan kì í ní ìsìn yìí tọ́lọ́ba ṣe mọ̀ pé ọba àtàná téèyàn bá lọ wù àbàjẹ́ níbì kan tó bá dákọ rẹ̀ yín máa ń fẹ́ kẹ́ni họ́họ́ náà òun kọ́ wá fẹjọ́ sùn pé kábíyèsí wọ́n lè sọ báyìí kábíyèsí wa ṣe ti yẹn wí nù máa lọ àwa dáṣẹ̀ rí àfáwọn ènìyàn ìwà ní bàbá kí ló dé dá fún lójú àwọn ẹni níjọ́ tá a bá padà ló kọ wa lóòótọ́ ẹni ń tójú ọkọ̀ wa mọ́lẹ̀ yóò nítorí ń jó ní ẹlẹ́yìn kẹrin wọn ṣùgbọ́n yóò dájọ́ yẹn bó ṣe tó àti bó ṣe yẹ. Hello ojú ti là ní ìsìn ọba Canada lélẹ́yìí o hello ẹ̀yin ìgbìmọ̀ ọba Canada lè bẹ́ẹ̀ nǹkan kó pankẹ́rẹ́ kan kì í ní ìsìn tàbí ẹnìkan bá ń lọ kó lé ahoro kan tó lóhun kìíní kan lòun kan tí ń kan náà yàn kì í tàbí ń lọ da lóru kan ẹ gómìnà ti mẹ́mẹ́ Àṣàkẹ́ ni o wọ́n ti gé ti rẹ o ọmọ mi ò pẹ́ lábolongo débi pé èèyàn ọba ni mí ọ̀ràn o èèyàn gómìnà gan tó bá fọkọ̀pù ní ìsinsẹ́ rí pé yóò jẹ gbà ká tó gbé èèyàn ọba tó gbogbo àwọn gíní yẹn ó ti di old àwọn ẹ̀wò ìlànà èèyàn fi ń sọ pé ayé tó bá jẹ́ òní ìjẹ ọba èyí ò lè jẹ́ yóò jayé Ọláàfin ṣùgbọ́n kò lè jayé ọba ń jẹkújẹ a lè mọ́ lè sọ ọmọ tí wọ́n bá dépò ṣùgbọ́n àwọn sọ ní ìsìn Aiza gbogbo àwọn tẹ́ bá mọ̀ pé kàńdá ni wọ́n nù rẹ̀ sí ẹ̀yìn tí yọ wọ́n sọnù ọdún náà gbogbo ẹni ọba bá ń lé kẹ́lẹ́ o àmọ̀pọ̀ nǹkan fọ́nà hàn yín ṣùgbọ́n tẹ́ bá rí pé tí wọ́n jẹ ní ọba wa wọn ò rẹ́dí láì jẹ́ pé kí ló Ọ̀yọ́ tẹ̀síwájú ẹ jẹ́ wọn orí tàyà ẹ má jẹ́ wọn sọ oyè kọmitì àwọn oyè agbálẹ̀ inú ààfin gangan ẹ má jẹ́ wọn sọ oyè ìdílé èyí sóyè ìdílé ìlú mẹ́ni ọ̀dà ìlú mẹ́ni tí ọ̀dà àmọ́ wá wọn
ẹ bá sì ti bá dójú àmọ̀ dákọ yín rògbòjú yín fẹ́ bó